Aláròyé máa wí o. Emefiele Ṣowo Ṣọọti, adájọ́ ní kó gbàgbé àwọn ilé rẹpẹtẹ tíjọba àpapọ̀ gbà lọ́wọ́ ẹ̀. Ní báyìí, adájọ́ ilé-ẹjọ́ gíga kan l'Àbújá, onídàájọ́ Jude Nwugbuze, ti ní kí ọ̀gá àgbà fún báǹkì àpapọ̀ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀, ọ̀jọ̀gbọ́n Godwin Emefiele gbàgbé àwọn ilé olówó ńlá kan tí EFCC gbà lọ́wọ́ rẹ̀ fúnjọba àpapọ̀ láìpẹ́ yìí. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, inú oṣù kejìlá ọdún tó kọjá yìí ní àjọ tó ń rí sí ìwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè yìí, ìyẹn Economic and Financial Crimes Commission EFCC ẹ̀ka tìlú Àbújá ṣe àwárí àwọn ẹ́sítéètì kan tí iye rẹ̀ dín díẹ̀ ní ẹgbẹ̀rin duplexes lágbègbè cadastral zone ní Lokogoma nílùú Àbújá, èyí tí wọ́n sọ pé Emefiele ló ní àwọn ilé alájọgbé ẹ́stéètì náà. Nígbà tó máa fi di ọjọ́ kejì oṣù kejìlá ọdún tó kọjá yìí, adájọ́ ilé-ẹjọ́ gíga kan tí ẹjọ́ náà wà níwájú rẹ̀ sọ pé kí wọ́n gba ilé náà lọ́wọ́ rẹ̀. Bákan náà ló tún pàṣẹ pé kí àjọ EFCC gbé ìkéde pàtàkì kan síta lórí dúkìá náà pé kí ẹni tó bá ní yọjú síta pẹ̀lú ojúlówó ẹ̀rí. Lẹ́yìn nǹkan bíi ọjọ́ mẹ́rìnlá tí wọ́n ti fi ìkéde pàtàkì náà síta nípa ilé olówó iyebíye náà tí kò sẹ́nì kankan tó yọjú, ni adájọ́ pàṣẹ lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún tó kọjá yìí pé kí ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé àwọn dúkìá náà pátápátá nítorí tí wọn kò rí ẹni tó yọjú láti sọ pé òun lòun ní. Ọjọ́ ajé Monday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún yìí ni lọ́ọ̀yà Emefiele AM Kòtóyè SAN pé ẹjọ́ kan láti tako ìlànà àti ìgbésẹ̀ tí àjọ EFCC gbà láti gba àwọn ilé náà lọ́wọ́ oníbàárà rẹ̀. Ohun tó ń sọ ni pé oníbàárà òun tí í ṣe Emefiele kò fara mọ́ ọ̀nà ẹ̀rú táwọn àjọ EFCC gbà ṣe ìkéde nípa dúkìá náà. Ó ní ṣe ni wọ́n kàn ṣe ìkéde náà sínú ìwé ìròyìn Punch pé kì í ṣe irú èyí tó farahàn gbangba táwọn aráàlú lè rí. Yàtọ̀ sí èyí, lọ́ọ̀yà náà ní lásìkò tí adájọ́ máa fi dájọ́ ọ̀hún, oníbàárà òun jẹ́jọ́ ẹ̀sùn ìwà ọ̀daràn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ìjọba ń bá a ṣe lọ́wọ́ nílùú Àbújá àti Èkó. Fún ìdí èyí, oníbàárà òun àti òun pàápàá kò láǹfààní láti rí ìkéde tí àjọ EFCC ṣe nípa ilé olówó iyebíye náà. Ó wáá rọ adájọ́ pé kó ṣíjú àánú wo oníbàárà òun tí í ṣe Emefiele láti gbọ́ tẹnu rẹ̀ nípa ọ̀rọ̀ ilé ọ̀hún kó tó di pé wọ́n pàṣẹ kíjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé pátápátá. Nínú ìdájọ́ rẹ̀, onídàájọ́ Jude Nwugbuze ní kò sọ̀rọ̀ nínú àwáwí àti àtótónu tí lọ́ọ̀yà Emefiele sọ níwájú òun. Ó ní irọ́ ló pa pé ìkéde EFCC ṣe sínú ìwé ìròyìn Punch jẹ́ èyí tí kò hàn síta rárá. Ó ní níwọ̀n ìgbà tó jẹ́ pé ìdajì abala ojú ìwé kan ní ìkéde pàtàkì náà wà, kò yẹ kí lọ́ọ̀yà Emefiele tàbí Emefiele láwọn kò rí kà tàbí pé àjọ EFCC kò gbìyànjú tó nípa pé àsìkò tí adájọ́ fún ẹni tó ní dúkìá náà láti jáde síta láti wá sọ tẹnu ẹ̀. Adájọ́ ní ọjọ́ mẹ́rìnlá gbáko ní òfin fààyè gbà pé kí ẹni tó ní dúkìá bọ́ síta, èyí tí EFCC àti ilé ẹjọ́ tẹ̀lé. Ó ní kódà ọjọ́ náà ju mẹ́rìnlá lọ dáadáa. Ní kúkúrú, adájọ́ ní kí lọ́ọ̀yà Emefiele àti oníbàárà rẹ̀ lọ wábi jókòó sí. Ó ní kò sọ ohun tí wọ́n lè ṣe sí i mọ́ nítorí ọkọ̀ tó ti lọ ni wọ́n ń ṣẹ́wọ́ sí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.